Ẹ kú ilé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé àbí lẹ́nu iṣẹ́, ẹ̀yin ẹ̀gbọ́n àtàwọn àbúrò, ọ̀dẹ̀dẹ̀ ọ̀dá bí a kú àkókò yìí. Èyí mo ń kí yín kú àbọ̀ kú sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ìpalẹ̀mọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí, fún ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ ìsinmi, ọjọ́ kẹfà oṣù keje okòó-lé-ní-ẹgbàá ọdún àtẹyọ 5 tá a wà yìí. Àdúrà mi ni wípé bá a ti ń kẹ́kọ̀ọ́ náà, Olúwa ràn wá lọ́wọ́ láti jẹ́ olùṣe rẹ̀, a ó sì di alábùkún fún lórúkọ Jésù. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò, èyí tí onírúurú ìjọ ń lò káàkiri gbogbo àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà. Orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí òun ni Jésù ọmọdékùnrin nínú tẹ́ḿpìlì. Jésù ọmọdékùnrin nínú tẹ́ḿpìlì. À ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Lúùkù orí 2 ẹsẹ̀ 41 sí 42. Lúùkù orí 2 ẹsẹ̀ 41 sí 42. Tí Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ gbé jáde, ẹ jẹ́ a jọjọ kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé àwọn òbí rẹ̀, ìyẹn Jésù, àwọn òbí rẹ̀ sì máa ń lọ sí Jerúsálẹ́mù ní ọdọọdún sí àjọ ìrékọjá. Nígbà tí ó sì di ọmọ ọdún 12, wọ́n gòkè lọ sí Jerúsálẹ́mù gẹ́gẹ́ bí ìṣe àjọ náà. Nígbà tí ọjọ́ wọn sì pé, bí wọ́n ti ń padà bọ̀, ọmọ náà Jésù dúró lẹ́yìn ní Jerúsálẹ́mù. Jósẹ́fù àtìyá rẹ̀ ò mọ̀, ṣùgbọ́n wọ́n ṣe bí ó wà láàrin ẹgbẹ́ èrò. Wọ́n sì rin ìrìn ọjọ́ kan. Wọ́n wá kiri nínú àwọn ará àti àwọn ojúlùmọ̀ wọn. Nígbà tí wọn kò rí, wọ́n padà sí Jerúsálẹ́mù, wọ́n ń wá kiri. Ó sì ṣe lẹ́yìn ijọ́ 3, wọ́n rí i nínú tẹ́ḿpìlì. Ó jókòó láàrin àwọn olùkọ́ni, ó ń gbọ́ tiwọn, ó sì ń bi wọ́n léèrè. Ẹnu sì ya gbogbo àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye àti ìdáhùn rẹ̀. Nígbà tí wọ́n sì rí, sì ṣe wọ́n. Ìyá rẹ̀ sì bi pé, ọmọ, èéṣe tí wọ́n fi ṣe wá bẹ́ẹ̀? Sáwò bàbá rẹ̀ àtèmi ti ń fìbànújẹ́ wá ọ kiri. Ó sì dá wọn lóhùn, ó wí pé, èéṣe tẹ́yin fi ń wá mi kiri? Ẹ̀yin kò mọ̀ pé èmi kò lè ṣàìmọ̀ sí níbi iṣẹ́ bàbá mi. Ọ̀rọ̀ tó sì sọ kò yé wọn. Ó sì bá wọn sọ̀kalẹ̀ lọ sí Násárẹ́tì, ó sì farabalẹ̀ fún wọn. Ṣùgbọ́n ìyá rẹ̀ pa gbogbo nǹkan wọ̀nyí mọ́ ní ọkàn àyà rẹ̀. Jésù sì ń pọ̀ ní ọgbọ́n, ó sì ń dàgbà, ó sì wà ní ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run àti ènìyàn. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ wúrà wa fọ́sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́ọ̀kan, ẹsẹ̀ mọ́ni gbàgbé, ó ní ẹsẹ̀ 51 ìwé tá a kà tán. Ìwé Lúùkù orí 2 ẹsẹ̀ 51. Èyí tó kà báyìí sí lẹ́ẹ̀kan sí, ó ní, ó sì dáhùn wí fún wọn pé, èéṣe tẹ́yin ń wá mi kiri? Ẹ̀yin ò mọ̀ pé èmi kò lè ṣàìmọ̀ wà níbi iṣẹ́ bàbá mi? Èéṣe tẹ́yin ń wá mi kiri? Ẹ̀yin ò mọ̀ pé n kò lè ṣàìmọ̀ wà níbi iṣẹ́ bàbá mi? Ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ wúrà, ẹsẹ̀ àkọ́ọ̀kan wa nù. Ẹ jẹ́ àkọ́ọ̀kan ká sì ṣàṣàrò lórí rẹ̀. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí. Mo sì ń kí wa pàápàá jùlọ kú àbọ̀ sí abala kejì, okòólélẹ́gbàá ọdún àtẹyọ 5 yìí.
àdúrà mi ni wípé Ọlọ́run tó sin èmi àti ẹ̀yin dé ìkórìtà tá a dé yìí tá a fi dá ọdún sí méjì yóò sì wá dé parí rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà, yóò sì ṣe ohun gbogbo tí í ṣe tiwa ní àṣepé. Ṣé wá rí nínú oṣù keje tá a bọ́ sí yìí, gbogbo ẹ̀kọ́ wa, àfojúsùn gbogbo ẹ̀kọ́ wa nínú oṣù yìí ó ní í ṣe pẹ̀lú Jésù Olúwa wa àti àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú tẹ́ḿpìlì. Ìdí nìyí tó fi jẹ́ pé àkórí gbogbo ẹ̀kọ́ wa fóṣù keje 2025 ọdún àti ẹyọ 5 yìí òun ni Jésù àti tẹ́ḿpìlì. Jésù àti tẹ́ḿpìlì. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí nínú oṣù keje, ohun tó wá jẹ́ àkórí orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí ó ní í ṣe pẹ̀lú ìjẹ́ ọmọkùnrin, ọ̀dọ́mọkùnrin Jésù, ọmọdékùnrin Jésù nínú tẹ́ḿpìlì. Dínú torí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí fi ní Jésù ọmọdékùnrin nínú tẹ́ḿpìlì. Àkókò tá à ń kẹ́kọ̀ọ́ nípa Jésù yìí ó jẹ́ àkókò tí Jésù jẹ́ ọmọdékùnrin tó jẹ́ ọmọ ọdún 12 nínú tẹ́ḿpìlì. A sì pín ẹ̀kọ́ náà sí ọ̀nà 3. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ó nápè ní àjọ ìrékọjá. Àjọ ìrékọjá. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ àkọ́kọ́ nínú ẹsẹ̀ Bíbélì tá a ti ń kẹ́kọ̀ọ́. Lúùkù orí 2 ẹsẹ̀ 41. Òun ni abala ẹsẹ̀ nìkan ṣoṣo labala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Lúùkù orí 2 ẹsẹ̀ 41. Ẹsẹ̀ kan ṣoṣo ni abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Ẹsẹ̀ nǹkan ẹgbọ́ lẹ́ẹ̀kan sí. Ìwé mọ́ ní àwọn òbí rẹ̀, ìyún ni àwọn òbí Jésù, a sì máa lọ sí Jerúsálẹ́mù ní ọdọọdún sí àjọ ìrékọjá. Àwọn òbí rẹ̀, àwọn òbí Jésù, wọn a máa lọ sí Jerúsálẹ́mù ní ọdọọdún sí àjọ ìrékọjá. Nínú ẹsẹ̀ kan ṣoṣo tó jẹ́ abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, ìbéèrè àkọ́kọ́ tó lè wá sọ́kàn ni kí ni àjọ ìrékọjá táwọn òbí Jésù máa lọ sí ní Jerúsálẹ́mù lọ́dọọdún? Kí làjọ ìrékọjá? Àjọ ìrékọjá jẹ́ ọ̀kan nínú àwọn ọdún tó ṣe pàtàkì jùlọ táwọn ọmọ Ísírẹ́lì máa ń ṣe. Wọ́n sì máa ń ṣe ní àyájọ́ ìrántí ìpamọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run, ìgbàlà Ọlọ́run tó ṣe fáwọn àkọ́bí àwọn ọmọ wọn. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rántí pé ní àkókò kan tí Ọlọ́run fẹ́ kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Íjíbítì, Fáráò fárígá, ó ní wọn ò lè lọ. Bí wọ́n bá lọ, àwọn wò láti máa ṣẹrú, àwọn ló wá máa fi rúgbẹ́. Torí ìdí èyí, Ọlọ́run fi oríṣi èèmọ̀ 10 ó fi hàn àwọn ará Íjíbítì. Ọ̀kan tó gbẹ̀yìn nínú àwọn èèmọ̀ yẹn, èèmọ̀ mẹ́wẹ̀ẹ̀wá òun ni ikú àkọ́bí ọmọ. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin bàbá àti màmá tẹ́ ń gbọ́ mi nínú ilé, ẹ ní pàdánù ọmọ yín kankan ká tó wá àkọ́bí gan nìkan. Gbogbo àwọn ọmọ yín ẹ ní pàdánù ọ̀kankan wọn lórúkọ Jésù. Lọ́dún táwọn yìí, gbogbo àkọ́bí ọmọ Íjíbítì bẹ̀rẹ̀ látorí Fáráò tọ́jọba wọn tó dórí ẹni ó kéré jùlọ ní ilẹ̀ Íjíbítì, gbogbo wọn làkọ́bí ọmọ wọn ọkùnrin kú àti tẹranko wọn tí a ń sìn. Ṣùgbọ́n Ọlọ́run dáàbò bo gbogbo àkọ́bí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ń bẹ ní Íjíbítì. Àkọ́bí ẹnìkankan nínú wọn ò ṣaláìsí. Torí bí Ọlọ́run ní kí wọ́n pa ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan, kí wọ́n ó sì fi ẹ̀jẹ̀ rẹ̀ síbi àtẹ́rígbà ilé wọn, pé bí áńgẹ́lì akọrin apanirun bá ti ń kọjá lọ, bó bá ti rí ẹ̀jẹ̀ ní ara àtẹ́rígbà ilé kọ̀ọ̀kan, gbogbo àkọ́bí ọmọ tó bá wà nínú ilé bẹ́ẹ̀ á rí wọn kọjá nípa wọn. Àwọn ọmọ Ísírẹ́lì sì gbọ́ràn, wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọn ò ṣe pa àwọn àkọ́bí ọmọ tiwọn. Ṣùgbọ́n gbogbo létà àti rí ẹ̀jẹ̀ ní ẹnu àtẹ́rígbà ilé wọn, gbogbo àkọ́bí ọmọ tó bá wà nínú ilé bẹ́ẹ̀, àtọkùnrin àtobìnrin, gbogbo wọn pátá ni wọ́n gbẹ̀mí mì. Àkọsílẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa tí mò ń sọ ó wà nínú ìwé Ẹ́kísódù orí 12 àti orí 13. Lẹ́yìn tọ́lọ́run wá mú kí ikú kó ré àwọn àkọ́bí àwọn ọmọ Ísírẹ́lì kọjá tí ó pa wọ́n, tó sì pa gbogbo àkọ́bí àwọn ọmọ Íjíbítì, Ọlọ́run wá pàṣẹ fáwọn ọmọ Ísírẹ́lì wípé lọ́dọọdún
ẹ máa ṣèrántí ìkóyọ nínú ewu yìí, ẹ máa ṣèrántí ìgbàlà tí mo fún yín yìí. Ṣé bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ kàn jẹ́ á ka ẹsẹ̀ kan ṣoṣo nínú ìwé Ẹ́kísódù orí 12. Ẹ jẹ́ á ka ẹsẹ̀ 11 nìkan ṣoṣo níbi tí Ọlọ́run ti pàṣẹ pé kí wọ́n máa pa ọjọ́ yìí mọ́ láti ṣàjọyọ̀. Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 11, ìwé mímọ́ ní ọjọ́ òní ni yóò máa ṣe ọjọ́ ìrántí fún yín, ẹ̀yin ó sì máa ṣe é ní àjọ fún Olúwa ní ìran yín, ẹ ó sì máa ṣe é ní àjọ nípa ìlànà láéláé. Àṣẹ Olódùmarè nu tí Ọlọ́run pa fáwọn ọmọ Ísírẹ́lì, àwọn ọmọ Ísírẹ́lì sì ń pàṣẹ yẹn mọ́. Ní ìgbọràn sí àṣẹ yìí, òun wá ní àwọn òbí Jésù ni wọn yìí wá pa àṣẹ yìí jẹ lọ́dọọdún. Wọn ó láti Násárẹ́tì tí wọ́n ń gbé, wọn ó gòkè lọ sí Jerusalem láti lọ ṣàjọyọ̀ tọ́lọ́run pàṣẹ rẹ̀ nínú ẹsẹ̀ 11 yìí. Tí wọ́n bá sì ti ń lọ báwọn, gbogbo òdílé, gbogbo ẹbí ni a máa ń gòkè lọ lẹ́ẹ̀kan náà. Gbogbo abúlé kọ̀ọ̀kan ń rìn papọ̀, ìlú kọ̀ọ̀kan ń rìn papọ̀, wọ́n máa jọ kọ́wọ́ rìn lọ ní. Àwọn ọkùnrin ó máa rìn pọ̀, àwọn obìnrin ó máa rìn pọ̀, àwọn ọ̀dọ́ langba wọn máa rìn papọ̀ bí wọ́n ṣe máa rìn lọ. Torí kò sọ́kọ̀ láyé ìgbà náà, ẹsẹ̀ ni foot wagon, ẹsẹ̀ ni gbogbo wọn máa fi kó. Wọ́n sì fi gbogbo tí wọ́n bá nílẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run pọ́lọ́run ó bá wọn sọ táwọn èèlọ táwọn èèbọ̀. Wípé àwọn òbí Jésù wá fi ara wọn jìn láti máa ṣe yìí lọ́dọọdún, ó fi hàn wá wípé àwọn òbí Jésù jẹ́ olùfọkànsìn Ọlọ́run. Ó fi hàn wá pé àwọn òbí Jésù jẹ́ ẹni tó gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Èyí wá fi hàn wá gbangba wípé àwọn òbí Jésù jẹ́ òbí alápẹẹrẹ rere. Kìí ṣe àwọn òbí ọ̀rọ̀ ẹnu mi ni ẹ gbọ́, ẹ má wò sí èmi. Àwọn òbí Jésù jẹ́ alápẹẹrẹ rere. Wọ́n jẹ́ aláwòkọ́ṣe rere fún ọmọ wọn àti fún gbogbo ènìyàn. Kókó àkọ́kọ́ tá a fẹ́ kárí lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa nù. Irú ẹni táwọn òbí Jésù jẹ́ òbí alápẹẹrẹ rere, òbí tó fara rẹ̀ jìn fọ́lọ́run, òbí tí ń tọ ọ̀nà Ọlọ́run, tí ń sì ń fi ọ̀rọ̀ Ọlọ́run sínú ìṣe, tí ń gbọ́ràn sí i. Èyí ló wá sún wa sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tá a pè ní Jésù ní ibi àjọ ìrékọjá. Jésù ní ibi àjọ ìrékọjá. Eléyìí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 22 sí 45 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Lúùkù orí 2, ẹsẹ̀ 22 sí 45. Tí bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọ kà á. Ìwé mímọ́ ní nígbà tí ó sì di ọmọ ọdún 12, Jésù là ń sọ̀rọ̀ pa rẹ̀, wọ́n gòkè lọ sí Jerusalem gẹ́gẹ́ bí ìṣe àjọ ìrékọjá, ìṣe àjọ náà. Nígbà tí ọjọ́ wọn sì pé tí wọ́n ń padà bọ̀, ọmọ náà Jésù dúró lẹ́yìn ní Jerusalem. Jósẹ́fù àtìyá rẹ̀ kò sì mọ̀, ṣùgbọ́n wọ́n ṣe bí ó wà ní àárín ẹgbẹ́ èrò. Wọ́n ń rin ìrìn ọjọ́ kan, wọ́n ń wà kiri nínú láàrin ara wọn, àwọn ará wọn àtojúlùmọ̀ wọn. Nígbà tí wọn ò rí, wọ́n padà sí Jerusalem, wọ́n ń wà kiri. Nígbà tí wọn ò rí, wọ́n padà sí Jerusalem, wọ́n ń wà kiri. Táwọn ń wá Jésù. Bí mo ṣe sọ fún wa lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa, àwọn òbí Jésù jẹ́ òbí alápẹẹrẹ rere. Wọ́n jẹ́ òbí tí ó fara rẹ̀ jìn f'Olúwa, tí ń sì ń pàṣẹ rẹ̀ mọ́. Láti kékeré ni wọ́n sì ti ń fi èyí náà kọ́ Jésù. Torí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ní ẹni ọba bí ni làájọ. Bọ́mọ ọba jọ ṣòkòtò yọjọ kíjìpá, ọmọ tí ọjọ́ ṣòkòtò tí ọjọ́ kíjìpá nílẹ̀ Yorùbá olóko tá a pè é kí ni ná, ọmọ àlè ni. Àwọn òbí Jésù láti kékeré ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ nínú ìṣe wọn. Torí náà nígbà tí wọ́n ń gòkè lọ sí Jerusalem lọ́dọọdún bí wọ́n bá ń lọ, àwọn àti Jésù ni. Ṣùgbọ́n lọ́dún kan nígbà tí Jésù pọ́ ọmọ ọdún 12,
tí àwọn àti Jésù lọ bí ìṣe wọn bí ẹ ṣe máa lọ ní tí wọn ò rò ṣẹlẹ̀. Kí sì ni tí wọn ò rò tó ṣẹlẹ̀? Àwọn òbí Jésù ò mọ̀ pé Jésù ti tẹsẹ̀ dúró lẹ́yìn ní Jerúsálẹ́mù lẹ́yìn tí wọ́n parí àjọ ìrékọjá. Ọjọ́ 7 ni wọ́n fi máa ń ṣàjọhùn odidi ọ̀sẹ̀ kan ní. Nítorí àṣà wọn wípé wọ́n máa kọ́wọ́ rìn lẹ́gbẹ́jẹgbẹ́ ní ìlúdìlú, ní abúlédábúlé, lọ́kùnrin lóbìnrin, láwọn ọ̀dọ́. Àwọn òbí rẹ̀ ti rò wípé Jésù wà láàrin èrò tí wọ́n jọ ń lọ sí Násárẹ́tì. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn ni wọ́n rí wípé kò sí Jésù láàrin wọn. Wọn ò mọ̀ pé Jésù ti tẹsẹ̀ dúró lẹ́yìn. Nítorí ìdí èyí wọ́n bẹ̀rẹ̀ sí wá káàkiri. Àbí láàrin àwọn obìnrin ló wà ní, bàbá ó máa rò pé bóyá ń bẹ lọ́dọ̀ ìyá rẹ̀, àbí láàrin àwọn obìnrin ló wà ní, ìyá ó máa rò pé bóyá ń bẹ lọ́dọ̀ bàbá rẹ̀, àbí láàrin àwọn ọkùnrin ló wà ní, wọ́n máa rò pé bóyá láàrin àwọn ọ̀dọ́ langba ló wà, àbọ̀ wà láàrin àwọn ọ̀dọ́ ni, àbọ̀dọ̀ lágbájá ló wà ní, àbọ̀dọ̀ làkàṣègbè ni wọ́n ń wá, ṣùgbọ́n wọn ò rí. Wọn rí láàrin àwọn ará, wọn rí láàrin àwọn ojúlùmọ̀. Nítorí ìdí èyí wọ́n ní láti tún tẹsẹ̀ mọ́rìn kí wọ́n padà sí Jerúsálẹ́mù láti Násárẹ́tì. Ìrìn àjò Násárẹ́tì sí Jerúsálẹ́mù, ìrìn àjò afẹsẹ̀rìn fódidi ọjọ́ kan ni. Torí pé láyé ìgbà ń kọ̀ sọ́kọ̀, kò sí bàálù, ẹsẹ̀ ni wọ́n fi ń tú. Ìrìn àjò odidi ọjọ́ kan ni. Wọ́n fòdidi ọjọ́ kan rìn wá sí Jerúsálẹ́mù. Wọ́n fòdidi ọjọ́ kan rìn láti Jerúsálẹ́mù padà sí Násárẹ́tì. Wọ́n fòdidi ọjọ́ kan wọ́n fi ń wá Jésù káàkiri. Torí náà wọ́n ní láti tó padà. Ńgbà wọ́n ń padà bọ̀, ẹni ó ti Jerúsálẹ́mù tó fòdidi ọjọ́ kan rìn dé, bílẹ̀ tó ti mọ́ ó tún ti bẹ̀rẹ̀ sí fòdidi ọjọ́ kan rìn padà. Ìdààmú méjì ló wà lọ́kàn wọn: ìdààmú àìnísinmi rírìn padà àti ìdààmú bulọmọ ìbò aláwa àmọ̀tọ́mọ yìí wà báyìí. Wọ́n ní ìdààmú ọkàn, àti bàbá àti ìyá Jésù ni wọ́n ní ìdààmú ọkàn bí wọ́n ṣe ń padà láti wá Jésù. Torí náà àkókò tí wọ́n wá Jésù yìí fún bàbá àti ìyá Jésù, àkókò kò bà kò lè ní fáwọn méjèèjì. Ṣùgbọ́n ohun kan tó jẹ́ ayọ̀ ni pé wọn ò káàárẹ̀ ọkàn. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 550 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún, orí kejì ìwé Lúùkù, ìwé mímọ́, nígbà tí wọn kò sì rí i ní Násárẹ́tì nílùú wọn, wọ́n padà sí Jerúsálẹ́mù. Wọ́n ń wá kiri. A gbọ́dọ̀ rọmọ yìí. Wọ́n ń wá kiri. Gbogbo tí wọ́n lè ṣe bí òbí. Wọ́n ń wá Jésù kiri. Ìbéèrè wa ni pé ǹjẹ́ wọ́n wá rí i àbí wọn ò rí i? Abala kẹta ẹ̀kọ́ wa ni ó tàn mọ́lẹ̀ sí ìbéèrè mu. Ṣé wọ́n rí Jésù sá àbí wọn ò rí? Abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa òun náà labala kẹta. Àkórí rẹ̀ náà sì ni ìròyìn ayọ̀ labala kẹta. Ìròyìn ayọ̀ labala kẹta. Kí ni ìròyìn ayọ̀ náà? Wọ́n rí Jésù nínú ilé bàbá rẹ̀. Wọ́n rí Jésù nínú ilé bàbá rẹ̀. Èyí ń sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 450 sí ẹsẹ̀ 250 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Lúùkù orí kejì ẹsẹ̀ 450 àti 2 títí dé 250. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á tún jọ sáré kà á. Ìwé mímọ́ ni ó sì ṣe lẹ́yìn ìjọ mẹ́ta. Wọ́n rí èyàn ní Jésù nínú tẹ́ḿpìlì. Ó jókòó láàrin àwọn olùkọ́ni. Ó ń gbọ́ tiwọn, ó sì ń bi wọ́n léèrè. Ẹnu sì ya gbogbo àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye rẹ̀ àti ìdáhùn rẹ̀. Nígbà tí wọ́n sì rí i, sì ṣe wọ́n. Ìyá rẹ̀ sì bí pé, ọmọ, èéṣe tí wọ́n fi ṣe wá bẹ́ẹ̀? Sáwò bàbá rẹ̀ àti èmi ti ń fìbànújẹ́ wá ọ kiri. Ó sì dá wọn lóhùn, ó wí fún wọn pé, èéṣe tẹ́yin fi ń wá mi kiri? Ẹ̀yin ò mọ̀ pé èmi kò lè ṣàìmọ́ wà níbi iṣẹ́ bàbá mi? Ọ̀rọ̀ tí ó sọ kò sì yé wọn. Ó sì bá wọn sọ̀kalẹ̀ lọ sí Násárẹ́tì, ó sì farabalẹ̀ fún wọn. Ṣùgbọ́n ìyá rẹ̀ pa gbogbo nǹkan wọ̀nyí mọ́ lọ́kàn àyà rẹ̀. Jésù sì ń pọ̀
ní ọgbọ́n, ó sì ń dàgbà, ó sì ní ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run àti ènìyàn. Ní abala kẹta tó jẹ́ abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, ẹsẹ̀ 56 yẹn jẹ́ ó yé wa pé odidi ọjọ́ 3 ni a fi wá Jésù kí wọ́n tó rí. Odidi ọjọ́ 3 ni a fi wá. Ẹsẹ̀ 55 ló fìdí rẹ̀ múlẹ̀. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ 3. Bó ló ṣe pé ọjọ́ 3 ni pé odidi ọjọ́ kan ni a fi rìn láti Jerusalem lọ sí Násárẹ́tì. Nígbà wọ́n dé Násárẹ́tì, wọ́n rí pé àsọmọ tí àrùpọ̀ wà láàrin èrò sí ń bẹ̀, wọ́n wà fọjọ́. Wọ́n tún fi odidi ọjọ́ kan rìn padà wá sí Jerusalem. Wọ́n tún wá gbogbo ọjọ́ ọ̀hún. Lọ́jọ́ 3 ni wọ́n wá tó rí. Ní ibi tí wọn ò ronú pọ́mọ ọdún 12 lè wà ní a bá Jésù. Kí lọmọ ọdún 12 ń wá láàrin àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀sìn? Nítorí Ọlọ́run. Wọ́n bá Jésù ó jókòó fẹ̀yìntì láàrin àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀sìn nínú tẹ́ḿpìlì. Ó ń tẹ́tí sí wọn, ó sì ń bi wọ́n léèrè onírúurú béèrè. Irú ọ̀dájú ọmọ wo lèyí lẹ́nìkan ó wí? Ṣùgbọ́n àwọn béèrè àti ìbásọ̀rọ̀ Jésù pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀sìn ó yà wọ́n lẹ́nu. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 52 yẹn lẹ́ẹ̀kan sí, ìwé mímọ́ ní ẹnu sì ya gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye àti ìdáhùn rẹ̀. Ẹnu ya gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye àti ìdáhùn rẹ̀. Ọmọ ọdún 12 láàrin àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀sìn. Nígbà táwọn òbí Jésù rí láàrin ibi wọn ò lérò pé ọmọ ọdún 12 lè wà láàrin àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀sìn, ara ìyá rẹ̀ ò gbà mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló fèsò ẹ̀hónú rẹ̀ hàn sọ́mọ rẹ̀, ló bi léèrè béèrè yìí pé ọmọ mi, èé ṣe tó fi ṣe wá báyìí? Sáwo èmi àti bàbá rẹ̀ ti ń fìbànújẹ́ wá ọ kiri. Pẹ̀lú ọ̀rọ̀ tí ìyá rẹ̀ sọ, ohun tá a mọ̀ retí ni pé Jésù sọ pé ẹ dákun ẹ má bínú o. Ṣùgbọ́n Jésù ò ṣe má bínú. Dípò tí Jésù ó fi ṣe má bínú, ntí Jésù ìbéèrè ni Jésù fi dá àwọn òbí rẹ̀ lóhùn wípé ṣé ṣe táyìn fi ń wá mi kí? Ẹ̀yin ò mọ̀ wípé mo gbọ́dọ̀ wà níbi iṣẹ́ bàbá mi ni. Ẹsẹ̀ 50 wá ní ntí Jésù ń sọ yìí kò yí àwọn òbí rẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé Jésù jẹ́ ọmọ ọdún 12, Jésù mọ ète ìwàsáyé rẹ̀. Ó sì ti kékeré mọ tó wá ṣe láyé. Ó sì ti kékeré kọjú mọ́. Ó mọ̀ wípé iṣẹ́ pàtàkì ló ń wá ṣe láyé. Ó sì ti kékeré tẹpá mọ́. Ète ìwàsáyé rẹ̀ wá ń tì í láti mú un ṣẹ, láì ní fi ṣe bí òye àwọn òbí rẹ̀ ṣe mọ̀. Jésù kúkú tẹ̀lé wọn padà sí Násárẹ́tì, kò jókòó sí Jerusalem, kò jókòó sínú tẹ́ḿpìlì níbi iṣẹ́ bàbá rẹ̀. Ó padà tẹ̀lé àwọn òbí rẹ̀ lọ sí Násárẹ́tì, ó sì gbọ́ràn sí wọn lẹ́nu. Ẹsẹ̀ 51 ni ó sì bá wọn sọ̀kalẹ̀ lọ sí Násárẹ́tì, ó sì farabalẹ̀ fún wọn. Ìyún ni pé ó gbọ́ràn sí wọn lẹ́nu. Ẹsẹ̀ kan náà wá ní ìyá rẹ̀ sì pa gbogbo nǹkan abàmì wọ̀nyí ó pa á mọ́ lọ́kàn àyà rẹ̀. Èyí wọ́n mú kí Jésù pọ̀ ní ọgbọ́n. Ó mú kí Jésù dàgbà lára. Ó mú kí Jésù ní ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ó mú kí Jésù ní ojú rere lọ́dọ̀ èèyàn pàápàá. Torí náà bá Jésù níbi tá a retí pé ọmọ ọdún 12 ọyẹ ọwà abá láàrin àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀sìn. Ó sì ń gbọ́ ohun tí wọ́n ń sọ, ó sì ń bi wọ́n léèrè débi wípé àwọn tí ń gbọ́rọ̀ rẹ̀ bí ṣe ń gbọ́rọ̀ kalẹ̀, bí ṣe ń béèrè ha sáwọn náà pé ọmọ ilé yìí yàtọ̀ láàrin ọmọ. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ sílé, ẹ jẹ́ kí n fa kókó bíi 2 àbí 3 yọ nínú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé
ọmọlẹ́yìn Kristi lójoojúmọ́. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ni pé bàbá àti màmá, ẹgbẹ́ àtàbúrò tẹ̀ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á máa ṣàjọyọ̀ oore ọ̀fẹ́ ìgbàlà nígbà gbogbo. Ṣé ẹ ti ní ìrírí ìgbàlà ọkàn yín? Tẹ́ ẹ bá ti ní ìrírí ìgbàlà, ẹ máa ṣàjọyọ̀ rẹ̀, ẹ máa ṣe ìmọrírì rẹ̀ lóòrèkóòrè. Ṣé ẹ rí ní táwọn ọmọ Ísírẹ́lì ń pè lájọ ìrékọjá tí wọ́n máa ń ṣe lọ́dọọdún? Àjọyọ̀ ìgbàlà ni, àjọyọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tó gbà wọ́n là ní, tí ò jẹ́ kí wọ́n pàdánù, kí ikú kó pa àkọ́bí ọmọ wọn. Àjọ ìrékọjá yìí la lè fi wé àjíǹde táwọn ọmọlẹ́yìn Kristi máa ń ṣe lọ́dọọdún, tí ṣàjọyọ̀ bí Jésù ṣe fi ẹ̀mí rẹ̀ rúbọ tó gba ikú oró tá a bá kúkú, tó gba ìyè ẹ̀ṣẹ̀ tá a bá jẹjẹ. Ṣùgbọ́n yàtọ̀ fún ọdún àjíǹde lọ́dọọdún, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ẹ jẹ́ ká máa ṣàjọyọ̀ ìgbàlà ọkàn wa lóòrèkóòrè. Ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 9, ó ní oore ọ̀fẹ́ la fi gbà wá là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe tàwa tìkára wa, kì í ṣe nípa iṣẹ́, kẹ́nikẹ́ni ó má bàa ṣògo. Ẹ̀bùn Ọlọ́run ni. Ẹ jẹ́ á máa ṣàjọyọ̀ ẹ̀bùn Ọlọ́run yìí, ìgbàlà ọkàn wa lójoojúmọ́. Kókó àkọ́kọ́ nínú ẹ̀kọ́ yìí nù. Eléyìí làwọn òbí Jésù ń ṣe. Wọ́n ń ṣàjọyọ̀ àjọ ìrékọjá ìgbàlà tí ò jẹ́ kí wọ́n pàdánù ikú àkọ́bí ọmọ, tí ò jẹ́ kíkú àkọ́bí ọmọ kó bá wọn ní Íjíbítì nígbà t'Ọlọ́run pa àkọ́bí ọmọ gbogbo àwọn ará Íjíbítì. Mo sì gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní pàdánù àkọ́bí ọmọ yín àti gbogbo ọmọ t'Ọlọ́run fún yín. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká jẹ́ òbí alápẹ̀rẹ̀ rere. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká jẹ́ òbí aláwòkọ́ṣe rere, táwọn ọmọ máa rí nǹkan rere wò kọ́ lára wa. Àwọn òbí Jésù nínú ayé Jósẹ́fù àti Màríà, wọ́n fi ara wọn jìn f'Olúwa, wọ́n pa àṣẹ Olúwa mọ́, wọ́n sì fi kọ́ Jésù bẹ́ẹ̀. Ara ọ̀nà tí wọ́n fi kọ́ Jésù ni pé bí wọ́n ti ń lọ sájọ ìrékọjá, wọ́n mú náà lọ́wọ́. Àwọn bàbá wa ilẹ̀ Yorùbá wọ́n ní ẹ̀sìn tí baálé ilé bá ń ṣe tí ó bá fi hàn mọ́, òòṣà tí baálé ilé ń bọ tí ò fi hàn mọ́, níjọ́ tí baálé ilé ń bá kú, lòòṣà náà parun. Bàbá àti màmá tí ń gbọ́ mi, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká jẹ́ òbí alápẹ̀rẹ̀ rere. Tá a bá ti ń lọ ilé ìjọsìn, ẹ jẹ́ á máa máwọn ọmọ wa lọ́wọ́. Àwọn ọmọ máa ń rọrùn fún wọn láti kẹ́kọ̀ọ́ nínú tí wọ́n ń rí ju táǹkàn fẹnu sọ fún wọn lọ. Ìdí nìyí táwọn olóyìnbó fi wí pé fífi àpẹẹrẹ rere lélẹ̀ ó ṣe pàtàkì ju ọ̀rọ̀ ẹnu lásán lọ. Example is better than precept. Ẹ jẹ́ ká jẹ́ òbí alápẹ̀rẹ̀ rere. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa rí àwòkọ́ṣe rere kọ́ nínú ayé wa. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé gbogbo ìgbéyàwó ní máa nípèníjà tiẹ̀. Kò sí abẹ́rẹ́ àjàrà mọ́ nípèníjà ìgbéyàwó. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, kò sí abẹ́rẹ́ àjàrà mọ́ ní ìpèníjà ìgbéyàwó. Gbogbo ìgbéyàwó ní máa nípèníjà tiẹ̀. Ìpèníjà yẹn lè wá láàrin lọ́kọláya síra wọn. Ó lè wá lórí nípasẹ̀ àwọn ọmọ t'Ọlọ́run fi fún wọn, tàbá ìtí ìlọ́mọ wọn pàápàá. Ó lè wá nípa iṣẹ́ wọn, ó lè wá nípa àwọn alábàágbé, ó lè wá nípa àwọn alájọṣiṣẹ́ papọ̀, ó lè wá nípa àwọn ẹbí, ará àtọ̀rẹ́. Nínú ẹ̀kọ́ tá a kọ́ yìí, ìpèníjà ìgbéyàwó dé bá Jósẹ́fù àti Màríà nípasẹ̀ pé ọmọ tí wọ́n kọ́kọ́ bí, Jésù Olúwa wa, wọ́n wá àwọn òrí láàrin èrò. Bàbá ń wò pé ń bẹ lọ́dọ̀ ìyá rẹ̀, ìyá ń wò pé ń bẹ lọ́dọ̀ bàbá rẹ̀. Ńgbà wa wọ́n mọ̀ táàrí gẹ́gẹ́ bí ọkọ àtaya, ẹ jẹ́ á fi rora wa wò, ṣé èdè àìyedè kékeré kan tàbí ńlá ò lè ti bẹ̀ yọ? Ṣùgbọ́n pẹ̀lú gbogbo rẹ̀, àwọn méjèèjì fìmọ̀ ṣọ̀kan, wọ́n sì wá ọmọ náà láwàárí. Wọ́n jọjọ wá ni, wọ́n jọjọ rí ni, wọ́n ẹnìkan ọmọ dẹ́nìkan lẹ́bi, ẹnìkan ọmọ dẹ́nìkan láre.
bàbá àti màmá, ọkọ àti ìyàwó tẹ̀ ń gbọ́ mi nínú ilé, èdè àìyedè ò lè ṣàìsí, ìpèníjà ò lè ṣàìwà nínú ìrìn àjò ìgbéyàwó. Ṣùgbọ́n nígbà tó bá dé, ẹ jẹ́ á wà ní ìṣọ̀kan, ẹ má jẹ́ á máa nà ká àléébù síra wa, ẹ jẹ́ á gbà pé ìpèníjà ìdè ká sì lọ dojúkọ, ká sì borí rẹ̀. Joseph àti Maria dojúkọ ìpèníjà ọmọ tí wọn ò rí, wọ́n sì wá, wọ́n sì rí. Lọ́nà mìíràn, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká gbé ìgbé ayé tó láfojúsùn, ká gbé ìgbé ayé tó lété, ká má gbé ìgbé ayé bí ẹni tó kàn wáyé lásán. Kò sí ẹnì kankan tó wà ní ayé tó wáyé lásán. Gbogbo wa lọ́lọ́run ní tó mú wa wá ṣe láyé alété. Láti kékeré ni Jésù ti mọ ìtẹ́ ìwàsáyé rẹ̀. Nígbà ya rẹ̀, ọmọ, kí ló dé tó ṣe wá báyìí? Ó tiẹ̀ wò ó, èmi àti bàbá rẹ̀ ti ń dààmú kí nítorí rẹ̀ látàárọ̀. Jésù ní kí ló dé tẹ̀ ń wá mi kí? Ẹ ṣàìmọ̀ pé mo gbọ́dọ̀ wà níbi iṣẹ́ bàbá mi. Ọmọ ìtẹ́ ìwàsáyé rẹ̀ láti kékeré ló ti mọ̀, ó sì ti ń lépa rẹ̀ láti mú un ṣẹ. Gẹ́gẹ́ bí òbí, èmi àti yín lójúṣe láti tọ́ àwọn ọmọ wa láti kékeré kí wọ́n mọ ìtẹ́ ìwàsáyé wọn, kí wọ́n sì mú ṣẹ. Gẹ́gẹ́ bí ọmọ pẹ̀lú, ẹ jẹ́ á forí mọ́yìn. Kò sẹ́nì kankan tó wáyé asán, gbogbo wa lọ́lọ́run ní àlàkalẹ̀ ètò fún tá a ní láti ṣe nínú ayé wa. Ó sì dára ká tètè mọ̀, ká lépa rẹ̀, ká sì mú ṣẹ. Ọlọ́run ó sì ràn wá lọ́wọ́. Lọ́nà karùn-ún, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ràn sáwọn òbí yín lẹ́nu. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń gbọ́ mi níbi gbogbo tẹ́ wà tẹ́ ti ń gbọ́ mi, ẹ máa gbọ́ràn sáwọn òbí yín lẹ́nu. Jésù gbọ́ràn sáwọn òbí rẹ̀ lẹ́nu. Ìwé mímọ́ ní ó sì bá wọn padà wá sí Násárẹ́tì. Ìwé mímọ́ ní ó sì pa àṣẹ wọn mọ́, ó tẹ́tí sí wọn. Èyí wá ran ìdàgbàsókè rẹ̀ lọ́wọ́ láti dàgbà láì kù síbì kankan. Ó ní táwọn olóyìnbó pè ní balanced growth. Balanced growth, ìdàgbàsókè tí ò kù síbì kankan. Torí pé ó gbọ́ràn sáwọn òbí rẹ̀ lẹ́nu. Ẹ̀yin ọmọ gbogbo tẹ́ ń gbọ́ mi, ẹ jẹ́ á gbọ́ràn sáwọn òbí wa lẹ́nu. Jésù gbọ́ràn sáwọn òbí rẹ̀ nínú ayé, ó gbọ́ràn sí wọn lẹ́nu bó ṣe ń dàgbà. Èyí sì ran ìdàgbà rẹ̀ lọ́wọ́. Ọmọ tí ó bá gbọ́ràn sóbí lẹ́nu, ìdàgbà rẹ̀ ó níyọnu, yóò kù síbì kan, yóò kù síbì kan. Lọ́nà kẹfà, ẹ̀kọ́ yìí kọ́ wa pé àwa òbí gan pàápàá, ẹ jẹ́ á tọ́ àwọn ọmọ wa láti dàgbà láì kù síbì kan. Ó dọwọ́ wa o. Bí ọjọ́ iwájú ọmọ bá ti rí, ó wà lọ́wọ́ àwọn òbí tó bí tó wò ó. Táwọn bàbá wa ńlẹ̀ Yorùbá sì ní òǹbí ni kò tó ń wó ni. Bọ́jọ́ iwájú ọmọ bá ti rí, ẹ béèrè lọ́wọ́ àwọn tó wo ọmọ. Ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa, ẹsẹ̀ 52, ó ní Jésù sì ń pọ̀ ní ọgbọ́n, ó sì ń dàgbà, ó sì ní ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run àti ènìyàn. Èyí tó túmọ̀ sí wípé Jésù dàgbà ní ìmòye, Jésù dàgbà ní ara, Jésù dàgbà ní ẹ̀mí, Jésù dàgbà nínú àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn. Kí wá ní máa mú kọ́mọ dàgbà ní ìmòye? Ẹ̀kọ́ tó yè kooro ni. Bàbá àti màmá tí ń gbọ́ mi, bẹ́ẹ̀ bá fẹ́ kọ́mọ yín kó dàgbà lóye, ẹ rán lọ sílé ìwé tí ó ní ẹ̀kọ́ tó yè kooro. Oríṣi ẹ̀kọ́ 3 ló sì wà. Ẹ̀kọ́ òwe ń bẹ, ẹ̀kọ́ àwọn ọmọ yín. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ń bẹ, ẹ̀kọ́ àwọn ọmọ yín. Ẹ̀kọ́ ìdílé náà sì ń bẹ, ẹ̀kọ́ àṣà àti ṣe. Ẹ jẹ́ á kọ́ àwọn ọmọ wa. Jésù dàgbà lára torí pé ó jẹ oúnjẹ tó mára lókun. Ẹ jẹ́ á fáwọn ọmọ wa ní oúnjẹ tí ń mára lókun. Ìdàgbà tara ń tà ń jẹ ní ń fà á. Ẹ jẹ́ á fáwọn ọmọ wa ní oúnjẹ tí ń fara lókun kí wọ́n lè dàgbà ní ara. Káwọn ọmọ wa lè dàgbà lẹ́mìí, ẹ jẹ́ á fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn láti kékeré. Ẹ jẹ́ á ní pẹpẹ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìdílé kọ̀ọ̀kan wa.
pẹpẹ àdúrà nínú ìdílé kọ̀ọ̀kan wa, káwọn ọmọ wa ti kékeré kí wọ́n mọṣẹ́ Olúwa. Kí ni máa ń mú ọmọ dàgbà ní àjọṣepọ̀ tó dára pẹ̀lú àwọn ẹlòmíràn? Àwọn ẹgbẹ́ tí ń bá rìn ni. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ní fọ̀rẹ́ rẹ hàn mí, yìí sì sọ irú èèyàn tó jẹ́ fún ọ. Àwa gẹ́gẹ́ bí òbí ẹ jẹ́ á kíyèsí irú àwọn ọ̀rẹ́ wo làwọn ọmọ wa ń bá rìn, irú ẹgbẹ́ wo wọ́n ń kó. Àwọn olóyìnbó, àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ní àgùntàn tí ń bá já rìn yóò jẹ ìgbẹ́, torí pé ìgbẹ́ lágbá ajá máa jẹ, àgùntàn yìí sì jẹ̀gbẹ́. Ewéko làgùntàn máa jẹ, ṣùgbọ́n tó wá di pé àgùntàn àtajá ń ṣọ̀rẹ́, kò sígbà tó náà ò ní jẹ ntájá ń jẹ. Ẹ jẹ́ á kíyèsí láti rí pé àwọn ọmọ wa ọmọ bá já rìn kí wọ́n má bàa jẹ̀gbẹ́. Lọ́nà tó gbẹ̀yìn nínú ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ohun gbogbo tójú bá rí kọ́ lẹ́nu ń sọ. Ohun gbogbo tójú bá rí kọ́ lẹ́nu ń sọ. Nínú ẹ̀kọ́ yìí a rí wípé ìwé mímọ́ sọ fún wa pé ìyá Jésù ó sì pa nǹkan wọ̀nyí mọ́ lọ́kàn àyà rẹ̀. Kí ni nǹkan tó pa mọ́? Àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tí ó ti bẹ̀rẹ̀ sí rí. Ó tiẹ̀ tó lóyún Jésù ńgbà táńgẹ́lì bá sọ̀rọ̀ pé láì ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan ó lóyún. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tó ti ń rí un, àtèyí tó tún wá rí ìtọ́gbọ́mọ ọdún 12 níbi tí ò yẹ kó tí ò retí pé òun ọba. Gbogbo ìṣẹ̀lẹ̀ abàmì wọ̀nyí bí ò tiẹ̀ yé dáadáa, ó pa á mọ́ lọ́kàn àyà rẹ̀, ń sì ń béèrè inú ọkàn rẹ̀ irú ọmọ wo lọmọ yìí yọ jẹ́. Kọ̀bá ọ̀tàkọ́ máa rojọ́ ẹmọ rẹ̀ káàkiri. Ẹ̀kọ́ nìyí fún gbogbo àwa òbí, ẹ̀kọ́ sì nìyí fáwọn ọmọ pẹ̀lú. Ohun gbogbo tójú bá rí nǹkan lẹ́nu ń sọ. Ẹ jẹ́ á kó ahọ́n wa níjàánu, ẹ jẹ́ á kóra wa ń dànù. Ọ̀rọ̀ ìdílé wa ẹ má jẹ́ á máa rojọ́ rẹ̀ káàkiri. Ọ̀rọ̀ àwọn ọmọ wa ẹ má jẹ́ á máa ro wọ́n kí. Ọ̀rọ̀ ọkọ wa, ọ̀rọ̀ aya wa ẹ má jẹ́ á máa rora wa ká. Ẹ má gbàgbé o, àwọn apàrànpàràn mọ́ni inú wọn kúnnú ayé. Àwọn kálá rẹ̀ ọmọọṣẹ́ wọn kúnnú ayé. Àìlè kóra ẹni jánu Jósẹ́fù tẹ́ ẹ bá gbàgbé, ó ṣekú pa tán bíntín ló kù. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ wò ó, kájọjọ kà á nínú ìwé Jẹ́nẹ́sísì orí 3:40 37. Jẹ́nẹ́sísì orí 3:40 ẹsẹ̀ 19 péré náà làákà. Ìwé mímọ́ ní wọ́n sì wí fún ara wọn pé àwọn wo ni wọ́n níbẹ̀? Àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù ni o. Ẹ mọ̀ pé ọmọ 12 òní Jákọ́bù bí. Jósẹ́fù ní nọ́mbà 11. Ọmọ 10 ló ṣáájú rẹ̀. Àwọn ọmọ 10 tó ṣáájú Jósẹ́fù, àwọn ni wọ́n ń sọ̀rọ̀ ní ẹsẹ̀ 19 o. Wọ́n sì wí fún ara wọn pé wò ó, àlálà ní ń bọ̀ wá. Ǹjẹ́ ẹ wá, ẹ jẹ́ ká pa á, kí a sì wọ́ sínú ọ̀kan nínú àwọn ohò wọ̀nyí. Àwa ó sì wí pé ẹranko búburú ló pa á jẹ. Àwa ó sì máa wò ó bí àlá rẹ̀ ó ṣe ṣẹ. Àwọn apàlámọ́ nínú mẹ́jọ ṣẹkúnú ayé. Bí ọ̀bá sọ́lọ́run tó kó Jósẹ́fù yọ, wọn bá pa á, nǹkan kan bá sì ti ṣẹlẹ̀. Wọ́n kúkú tà sóko ẹrú. Bàbá ò sì mọ̀, bàbá ti gbà páyé ẹranko lọ́pàá jẹ kó tó di pé lẹ́yìn ọ̀rẹ́ yìí. Ọmọ, bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò, ohun gbogbo tójú bá rí kọ́ lẹ́nu sọ. Ohun gbogbo tójú Màríà rí nípa Jésù Olúwa wa kò sọ fẹ́ nìkankan. Ìwé mímọ́ ni ó sì pa á mọ́ ní ọkàn àyà rẹ̀. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín in pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àti àwùjọ tẹ́ ẹ wà. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín tààrà lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp yìí: àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 2 ẹ̀sán 2 àtàrùn 2. Àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ
ọ̀kan mẹ́ta ẹ̀ta èjì ẹ̀sán méjì àti àrún méjì. tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí orí òǹkà WhatsApp yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tèmi àti yín ó tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run alààyè lọ́wọ́ àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo nínú onírúurú ìjọ tá a wà. àdúrà mi ni wípé bàtà bá ń kẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ 6 oṣù keje 2025 àtẹyọ 5 tá a wà yìí, Olúwa ó tún ṣí wa ń yè jù báyìí lọ, yóò sì fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa, yóò sì kọ́ wa, yóò yé wa yékéyéké, yóò sì fún wa ní àyà tí í gbà á àtọkàn tí í ṣe é, gbogbo wa ó sì dá lábùkún fún lórúkọ Jésù. ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.